ẹjẹ́ ìrẹ̀lẹ̀ ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹmọ́dé ọmọ àtìbà ẹjẹ́ rèé kí wọ́n nílé ọmọ ayowó yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ níkun wájú ìfà torí àfíjú rọ́ṣọrọ́ṣọ obìnrin rọ̀gbọ̀dọ̀ adúmọ̀ràdán èyí fújowó aya abániṣẹ́ ni ànítorí àjàrà àríkẹ́ adépọ̀jù aya abániṣẹ́ ǹjẹ́ kẹ́dùmarè ó ṣe ti gbogbo kó wá wa àmì àṣẹ àríkẹ́ adé lọ́dún orógbó ń ṣe lọ́rọ́gbó ń gbó káká bó bá dọdún òbí ọ̀kàṣà ìkórè àtẹ lọ́dọọdún ní kòròdú pààrọ̀ aṣọ alágẹmọ ìṣìgàn òṣà ìpàṣọ ìṣìdà ọdún tuntun tó wá bá ọ láyé òní táwọn tọmọtọmọ òní mọ̀ṣì òní wà kí sàkẹ́yìn aṣọ ayé òní fẹgbà fún ọ lóúnjẹ jẹ ayé òní ti bí ọmọ mú ọ láéláé òní dààmú òní dalángànà sọ́dẹ̀dẹ̀ okú ọdún yèyé mi afíjú fashion designer tó mọ̀jẹ́ afíjú rọ́ṣọrọ́ṣọ tí ń pe gbogbo ọgbẹ́ rẹ̀ ránṣẹ́ ọmọ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà ìran bàbá yín ló ní kárì káṣọpá àwọn bàbá yín ló ní kárì kò yẹ nìyàn bíbí kékeré pé ní ṣílá lágẹmọ bàbá yín ti ń pọlá yíyan ọ̀yọ́ mọ láàfin ní pé kó lówó gbowó àwọn bàbá yín ní pé kí wọ́n fà ó dàtọwọ́ rẹ̀ sílẹ̀ torí pé kó lè dogun kó lè dìjà kọ́ba aláyé lè rí oúnjẹ ní. ọ̀yọ́ lọ́mọ ikú tí ń pamọ́ tí bàbá rẹ̀ ò gbọ́dọ̀ pín ọ̀yọ́ lọ́mọ àrùn tí ń ṣọmọ tí yeye ọmọ ò gbọ́dọ̀ fọhùn ọ̀yọ́ ẹ dákun ẹ mọ́mọ́ bá mi jà ó mi ò sí nínú ẹni tí ń bọ́ babínú mi kì í ṣarọ́ba fín aláàfin lọ́ba ọ̀yọ́ aláàfin ò sì ní wá bímọ kó wá máa wálé ọlọ́lá kiri aláàfin ò ní bí ìyàntọ́ kó wá máa rèé sígbà ẹ̀rí asìngbà tó lóun ó kò dé ọ̀yọ́ jẹ́ níjọ́sí ń ṣe láwí fún wọn pé ají ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan ọ̀yọ́ aláàfin nílé adéyẹmí làmídì ọba yorùbá tó wàjà àríkẹ́ adé bó ti ṣọdún ọdún yìí wàá ṣẹ̀mí sí nínú owó nínú ọlá ńlá òní ráhùn owó bẹ́ẹ̀ ló ní rátọmọ òní ráhùn ohun rere gbogbo tútù làbálẹ̀ olúwẹ̀rí ọmọ òní gbóná mọ́ ọ lọ́wọ́ girigiri tó Oyinlọ́lá Agboola ló ní wá kí ọ ló ní iṣẹ́ pẹ̀lẹ́ o pé ọdún ayabo àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.